ọmọ ògè ògèrèrè ògè àjàre ọmọ àríjà má jẹun ẹnu ògèrèrè ògè àjàre ọmọ àrílẹ̀yẹ̀nà bí ọkọ́ èjìgbà èjìgbò èjìgbà alákatà. Orúkọ mi ni Temidire Alabi, but àwọn èèyàn mọ̀ mí sí omidan Irenitemie Olútókẹ́. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé tàbí pé wọ́n kan ìlà fún mi, àkọ́kọ́ ní láti ilé tí mo ti wá, torí mo máa ń rí àwọn ẹ̀gbọ́n mi tí àjọ kan ìlà kan náà. So nígbà míì gan tí mi gan bá rí ra mi nínú mìíràn tí bá ń wo ra mi nínú mìíràn, mo máa rí pé mo kọlà, àmọ́ mi ò mọ̀ ìdí tí wọ́n ṣe fún wa ní ìlà náà. But mo ṣáà mọ̀ pé àkọlà o, tí bá ti rí ẹ̀gbọ́n mi tí mo ti rí àwọn ẹ̀gbọ́n mi tí ó jẹ́ aṣíwájú mi, èmi náà mo máa ń wò pé òkè dàbí pé nǹkan tó normal ni. Primary school mo rí àwọn èèyàn tẹ́ pé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọdé gbogbo nǹkan tí wọ́n bá rí ló máa fẹ́ fi ṣeré, tí wọ́n bá rí nǹkan báyìí wọ́n á sọ. So àti ìgbà yẹn èmi ti mọ̀ pé mo kọ́ torí mo dá yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ mi ni. Tí bá ṣeré díẹ̀ báyìí wọ́n á ti bú mi pé who give you this mark that is in your cheek? Máa sọ fún wọn pé dáàdì mi ni wọ́n kọlà fún mi. Mania, your mark is like cat mark. So àti ìgbà yẹn ni mo ti mọ̀ pé mo kọlà, ìlà mi rèé. Mo kà kún nítorí pé ìgbà tí mo fi wà kékeré lèmi ti gbọ́n gan ni téèyàn bá ṣe nǹkan fún mi àbí téèyàn bá sọ̀rọ̀ sí mi ni mo ti máa ń mọ̀ lára mi. So tí wọ́n bá fi ìlà mi bú mi àbí tí àwọn ọ̀rẹ́, kódà gan ìgbà tí mo wà ní primary school mi ò fi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ tó yẹ kí n ní àwọn gan máa ń fi ìlà yẹn bú mi ni. So mo máa ń dá wà ní, ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó yẹ kó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. So bullying yẹn ti bẹ̀rẹ̀ láti primary school. Ìgbà tí mo fi wà ní primary school, dáàdì mi jẹ́ èèyàn kan tó yẹ pé a bẹ̀rù gan-an. So mo lè rí àsìkò láti lọ bèrè, mi tẹ̀ tó èèyàn tó lè súnmọ́ bàbá mi pé kí n lọ bèrè pé bàbá mi kí ni ìdí tẹ́ fi kọ ìlà yìí fún wa. But tí n bá dé ilé mo kàn máa ń dá wà ní. Ṣùgbọ́n nǹkan tó tún máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ ni pé tí bá ti rí bàbá mi, torí bàbá mi náà kọlà, tí mo rí àwọn ẹ̀gbọ́n mi, tí mo rí àbúrò mi, máa wùn pé okay normal thing ni. But tí bá ti wá kúrò nínú ilé tí mo ti bọ́ síta, ó máa ń dàbí pé mo wà ní ilé ayé mi. So tó wá ti bú mi bẹ́ẹ̀ yẹn, mi ò ń délé lọ bèrè lọ́wọ́ bàbá mi, torí bàbá mi jẹ́ nǹkan tó bú, like he's a very strict man. So mi ò kí ń délé lọ bèrè lọ́wọ́ wọn, èmi kàn máa ń gbà sára bẹ́ẹ̀. Ìgbà kan tí wọ́n bú mi ní school, mo wá délé, mo lọ bá mọ́mì torí èmi àti mọ́mì mi jọ lọ́rọ̀ gan ni. Mo wá délé, mo bèrè lọ́wọ́ mọ́mì kí lé tí wọ́n fi kọlà fún mi pé àwọn èèyàn máa ń bú mi. Mọ́mì máa ní kí má dá wọn lóhùn o pé olówó ló ń kọlà. Ilé tí mo dàgbà sí, bàbá mi ló nílé, a dẹ̀ ní àwọn tenant. So a kì í fi bẹ́ẹ̀ jáde síta. Ibi tí bàbá mi burú dé, a ní ọ̀rẹ́ ní àdúgbò ibi tí wọ́n bí mi sí. So àwọn èèyàn ò kì í tenant wá òtẹ̀ kì í rí mi to the extent pé wọ́n fẹ́ bú mi. So nínú ilé àti àdúgbò mi ò really rí èèyàn tó bú mi ládùúgbò because a kì í bọ́ta. Ká ní pé a máa ń bọ́ta àbí a máa ń ṣeré jáde àbí mo ní ọ̀rẹ́ ládùúgbò ń bá ní kókè bóyá àwọn ọ̀rẹ́ àdúgbò àbí àwọn èèyàn ládùúgbò. But àtìgbà tí mo ti wá lọ stay pẹ̀lú mọ́mì tí mo bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú mọ́mì
ibẹ̀ yẹn mò ń lọ mò ń jáde like àwọn èèyàn ní sàkání mi máa ń gbà mí tí bá fẹ́ lọ rà pọ̀ àbí fẹ́ jíṣẹ́ fún mi tí bá kọjá wọ́n kàn lè sọ àwọn ọ̀rọ̀ kan bíi kọ́kọ́ bomi yá ṣé mo lọ bá Tiger jà ni ṣé o bá Tiger jà ni ta ló wà kọlà fún ẹ báyìí so ìgbà mi tí ẹ fẹ́ jáde mi fẹ́ kí wọ́n mi rán mi iṣẹ́ láti má máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn torí ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. So mo ní ẹ̀gbọ́n púpọ̀ ṣùgbọ́n mo ní bóyá bíi àbúrò mẹ́ta lẹ́yìn mi so èmi nìkan kọ́ ni bàbá àti ìyá mi bí ṣùgbọ́n látọ̀dọ̀ ìyá mi èmi ni obìnrin àkọ́kọ́ èmi dẹ̀ ni ọmọ ìkejì látọ̀dọ̀ ìyá mi torí mẹ́ta ni wá gbogbo àwọn ọmọ bàbá mi pátá ni wọ́n kọlà àwọn èèyàn tí mo mọ̀ pé àwọn ọmọ bàbá mi tí mo mọ̀ pé wọn ò kọlà ni àwọn èyí tí ìkan tí mọ́mí wọn gbé wọn ìkan mọ́mí ẹ̀ gbé sá lọ so wọn ò kọlà fún un àbúrò mi tó tẹ̀lé mi wọn ò kọlà fún un àbúrò tó tẹ̀lé àbúrò mi that's from another mother wọn ò kọlà fún un so kì í ṣáà ní pé bóyá àwọn mẹ́ta ni wọn ò kọlà fún un torí orí mi ṣé orí mi ni àbí orí àbúrò mi I don't know because ó dà kí mo ní àbúrò kan so mi wàá mọ̀ bóyá ìmẹ̀lẹ̀ kan àbóhùn làbúrò so kì í ṣáà pé bóyá orí mi ni láti stop ìgbà tí wọ́n kọlà fún èmi ó dà kí bàbá yẹn ti dàgbà torí bí mi ṣe gbọ́ wọ́n ní lẹ́yìn ìgbà tí bàbá náà kọlà fún mi pé nígbà yẹn ni bàbá yẹn papòdà so bóyá torí ẹ̀ ni because ká ní bàbá náà ṣì wà ní ó likely kí àwọn àbúrò mi kí wọ́n kọlà fún àwọn àbúrò mi I don't know ìgbà tá bẹ̀rẹ̀ sí ní tí gbogbo wa tá dàgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi bú wa tí èébú náà ti pọ̀ tó yẹ pé ń gbà mí inú wa ò kí ń dùn sí ó máa ń jẹ́ ọgbẹ́ ẹ̀kan fún wa torí a máa ń fìhùn pé torí ìlà yìí ó ní àwọn ọ̀rẹ́ kan tí wọ́n tẹ̀ fẹ́ bá wa ṣe rárá ìgbà míì dẹ̀ ní tá bá jáde pé a lọ sí birthday party wọn ò kí ń fẹ́ jẹ́ ká jókòó sórí chair wọ́n máa ń lé wa dìde ni so kò ń ṣe nǹkan tí a really fẹ́ like àwọn ẹ̀gbọ́n mi ti rẹ́ pé tàjọ wà ó tàjọ dàgbà tí a máa jọ ń bára wa sọ̀rọ̀ kò ń ṣe nǹkan tó yẹ pé a really like it but torí bí pé a ti bára wa ń bẹ̀ pé ó ti ṣe the deed has been done kò sí nǹkan tá a fẹ́ ṣe sí so a kò máa gba kámú náà ni so àti bẹ̀ àti téèyàn bá ti bú wa bẹ́ẹ̀ a kì í wo ọ̀dọ̀ wọn a kàn máa ń lọ wa ni kódà gbọ̀ngbà mi gan a lè máa lọ kéèyàn kọ̀ wá gbá wa pé owó là ń bá wí ọ̀kọ́là fight lion like kọ́fẹ́ bá wa jà a ṣáà máa fi wọ́n lẹ̀ pé wo ẹ fi wá sílẹ̀ nígbà mi gan àtẹ ẹ fẹ́ jáde rárá àgàgà mi tẹ ẹ fẹ́ jáde inú ilé ni máa ń wà mi tẹ ẹ fẹ́ kí mọ́mì mi rán mi iṣẹ́ torí mi ò fẹ́ kọ́ bú mi. ìlà ó pẹ̀lú my background family background ó pẹ̀lú nítorí ìgbà tí mo ń dàgbà pọ̀ ìyá mi nìkan ló máa gbọ́ bùkátà wa and èmi gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ mo ní ẹ̀gbọ́n kan ṣùgbọ́n èmi ni obìnrin àkọ́kọ́ mo ní àánú ìyá mi kan so wọ́n mi iṣẹ́ kékeré tí wọ́n ṣe tí wọ́n fi ń help wa ká lọ sí school àti mo ṣe kọ́ ní ilé ìwé ìdáná mo fẹ́ further on torí mo fẹ́ ṣe course professional law so ìgbà tí mo sọ fún ìyá mi pé mo fẹ́ lọ sí school sí o ìyá mi ní òun ní agbára láti rán mi lọ sí school sí láwọn pé kí ni mo lè ṣe wọ́n á ní kí mo tó gbéṣẹ́ lọ sí catering school tí bá lọ sí catering school
màá tún ní knowledge ju èyí tí mo ṣe yìí. Wọ́n máa ní kí pé àwọn bàbá mi wá owó tí màá fi bẹ̀rẹ̀. Mo ṣáà lọ sí baking school yẹn mo bẹ̀rẹ̀. So láti kékeré náà, apart from pé mo fẹ́ jẹ́ caterer, ó wù mí pé kí n jẹ́ model náà. But gbogbo model tí mo ti ń rí láti kékeré mi ò ń rí wọn kọ́kọ́lá. So tí bá sọ fáwọn ọ̀rẹ́ mi pé tí bá dàgbà mo fẹ́ ṣe catering, màá tún máa model. Torí gbà yẹn bí stature mi ṣe rí, àwọn èèyàn máa sọ pé tó bá dẹ̀ model ọmọ èèyàn máa like o. But àwọn ọ̀rẹ́ mi máa sọ fún mi pé tí bá model pé wọn ò ní gbà mí o, pé ṣé mi rí èèyàn tó kọlà tó model ni. Mo á rò pé èèyàn tó ń kọlà tó model. So gbà yẹn mo wá rò pé bóyá mo fẹ́ model mo ṣáà gbé kúrò, mo ṣáà focus lórí catering yẹn. So ọjọ́ kan ni mo wá wà nínú ilé tí mo rò pé eléyìí tí wọ́n ní èèyàn tó bá kọlà ò lè model, ṣé èmi mo lè break boundaries yẹn ni? Pé even tí kò bá tẹ̀ sí ọ̀kọlà tó model, èmi mo fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó máa jẹ́ ọ̀kọlà tó model. So mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn research kan lórí phone mi. Mo bá àwọn agency kan sọ̀rọ̀, model agency kan sọ̀rọ̀ ní Instagram. Wọ́n ní pé kí n wá, pé kí n send àwọn àwòrán mi sí wọn. Mo send it. But ìgbà tí mo send it tí mo bá wọn sọ̀rọ̀, mo mọ̀ọ́mọ̀ tún kọ fún wọn pé mo kọlà that I have tribal mark, pé ṣé wọ́n máa gbà mí. Ẹni ẹ ṣáà ní pé kí n má worry pé kí n wá, pé àwọn máa bá mi ṣiṣẹ́, pé àwọn tiẹ̀ ní concept kan tí àwọn fẹ́ ṣe lórí èèyàn tó kọlà, pé wọ́n fẹ́ lò mí fún magazine. Mo ṣáà lọ síbẹ̀ ní Highland. Ìgbà tí mo débẹ̀, tí mo rí manager wọn, mo rí gbogbo àwọn models tó kù, kò sí ètò kọlà náà. Kódà bó tẹ̀ pé ìlà ẹ̀yẹ kankan báyìí mi ò rí làkọ̀kọ̀ lójú. Èmi nìkan ni ẹni tó kọlà tó dáyà pẹ̀lú. Mo ṣáà lọ bá máa nù mo register. Mo mú ẹni yẹn bẹ́ẹ̀ kí n mú 7,000 naira dání. Mo mú 7,000 naira lọ ní fún registration form àti àwọn kọ̀ọ̀kan bí. So máa ní wá lókè dẹ̀ ọ̀hún máa bẹ̀rẹ̀ láti pé kí wọ́n kọ́ mi mọ̀ bó ṣe ń rìn catwalk model, pé àwọn máa kọ́ mi bí mo ṣe máa post láti ya picture àti àwọn kọ̀ọ̀kan bẹ́yìn. So bó ṣe di ọjọ́ kejì, mo ṣáà lọlé ọjọ́ kejì, wọ́n wá ní a fẹ́ ṣe official pictures, like pé kọ́ yá mi so that àwọn máa lè fún mi ní ID card pé agency under agency wọn ni mo wà. Kódà gan tún bẹ̀rẹ̀ pé ṣé mo ní passport in case of tí bá fẹ́ travel lọ ṣiṣẹ́ ní ọ̀hún ní abroad. So a ṣáà sọ̀rọ̀ yẹn. Ìgbà tí mo wá lọlé, inú mi wá ń dùn gan pé ṣùgbọ́n sọ pé èèyàn tó bá kọlà olùmúdẹ̀, mo ti lọ sí agency kan ti gbà mí, kódà wọ́n fẹ́ lò mí as magazine cover, àwọn nǹkan bẹ́ẹ̀. Mo ṣáà inú mi ṣáà ń dùn. Tí mo ṣe chat ẹnìyẹn lọ́jọ́ kejì, mo ṣáà yẹn ká message mi ò deliver. Mo tún pe nọ́mbà yẹn ò lọ. Kí ló ṣẹlẹ̀? Mo wá lọ check page wọn ní Instagram, bá rí pé bí rẹ̀ ti blank. What's happening? Kí ló ṣẹlẹ̀? Gba pe nọ́mbà má ní ẹ ò gbé call mi o, even dẹ̀ ní má ní ẹ ò gbé call. Dàgbọ́n mo ti check page again, I was still blocked. Mo wá realize pé wọ́n ti block me. Mo àwọn kò kí reason tí wọ́n fi sọ fún mi pé èèyàn tó bá kọlà ò lè model. So at some point torí kíní yẹn, mo wá fẹ́ further mọ̀ pé kí n máa try láti fẹ́ model again. Mo wá quit. Ìgbà tó tún wá yá, ìgbà tí mo ń ṣiṣẹ́, mo ṣáà ń ṣe, mo tún yá, mo tún rí post kan ní Instagram pé most beautiful girl in Oyo State. Wọ́n àwọn òkìkí lọ fún pageant yẹn, pé bóyá wọ́n máa tẹ̀ gbà mí. Sísè pé Ọ̀yọ́ ló ti fẹ́ ṣe, ọmọ Ọ̀yọ́ dẹ̀ ni èmi náà, pé kí n lọ fún yẹn, bóyá wọ́n tẹ̀ máa gbà mí. Ṣáà ni I was welcomed me dáadáa.
mo sanwó. Mo tún sọ fún bọ̀dá yẹn pé please can someone with tribal mark participate in this competition? And he was sọ fún mi why not pé mo lè participate, even somebody above 21, 20 can participate pé once you give us the qualities that we need and once you are responding well to what we want, of course you can go for it. You shall click on registration or mo ṣe gbogbo ẹ̀ mo sanwó. So I went for the audition. I was part of those people that they picked for the competition. I was so happy. Inú mi dùn. So àṣà lọ wọ́n mú mi, àwa padà lọ fún competition yẹn gangan, ìdíje gangan. So ìgbà tá wá débẹ̀, my first day ní camp, mo really enjoy ra mi. Kódà bí àwọn tutor tí wọ́n gbà, àwọn èèyàn tó wà ńbẹ̀ pé kí wọ́n kọ́ wa bá ṣe máa catwalk, bá ṣe máa ṣe ìdíwé bó ṣe gbà mí. Kódà gan àwọn ex queens tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n invite pé kọ́ wa, ìdíwé bó ṣe bá mi ṣe. Kódà ìkan túbẹ̀ lọ́wọ́ mi pé pé first time tó máa rí èèyàn tó kọ́lá tó tún rẹwà lélẹ́yìí o, pé tí bá ti ń feel pé bóyá mi ò rẹwà lóbìnrin, bóyá torí ìlà yẹn, pé kí n máa rò bẹ́ẹ̀ mọ́, pé kí n máa always nǹkan tí wọ́n bá sọ pé mi ò lè ṣe yẹn gangan ni kí wọ́n máa lọ fún pé mo fẹ́ ṣe. So ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi nígbà yẹn ó dùn mọ́ mi nínú, òun ló tún push mi láti fẹ́ go further nínú ìdíje yẹn, pé I have to win or at least pé kí n gba ipò kan, kí n tẹ̀lé fi dúró, kí n lè fi show àwọn ẹni tó bá kọlà bí tèmi tó dẹ̀ fẹ́ jẹ́ model, pé kí n lè fi ṣe ọ̀nà fún wọn, kọ́ lè rí pé ìlà kò stop wọn láti ṣe anything tó bá fẹ́ ṣe. Èèyàn ní gbogbo wa, ìkọ̀ọ̀kan náà ní gbogbo wa. Ìmọ̀ tí ẹnì kìíní ní náà lẹ́nì kejì ní ó jura wọn lọ. Ìlà ò lè sọ pé kéèyàn má ṣe nǹkan tí èèyàn bá fẹ́ ṣe àbí kéèyàn má lọ fún nǹkan tó bá wù yàn láti lọ fún. Mo ṣáà lọ fún competition yẹn. So àṣe gbogbo ẹ̀, àdúgbò tọ́lọ́run. Wọ́n fún mi ní title, in fact the title tí wọ́n fún mi, èmi ni mo break record title yẹn because wọn fún yàn ní title yẹn rí. It has never happened before. Èmi ni mo kọ́kọ́ gba title yẹn as Miss Culture in Oyo State. So I was so happy that I was the first to be crowned Miss Culture in Oyo State in my first pageantry ever. Mo lọ fún ìdíje mi yẹn Miss Nature Nigeria. Mo win ìdíje mi Miss Nature Nigeria 2020. I was their first queen also. Èmi ni queen àkọ́kọ́. So from there, mo bẹ̀rẹ̀ sí ní gba different messages from people with tribal marks. Hey, ma, please, mo fẹ́ dàbí ẹ̀yin. I want to be like you. Pé báwo ni mo ṣe ṣe, báwo ni mo ṣe jáde, pé ṣé àwọn èèyàn tó ń pé ṣé àwọn èèyàn ò bully mi ni, pé báwo ni mo ṣe stop àwọn èèyàn tí wọ́n fi ń bully mi. And answer tí mo fún wọn ni pé bully yẹn ò tí stop. Even the àsìkò tí mo bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ṣì máa ń bully mi. The only thing tí ẹ kàn máa ṣe ni pé nǹkan tó bá wù yín nínú ọkàn láti ṣe gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, ẹ yọ ìlà yín kúrò ńbẹ̀ pé bóyá ìlà mi fẹ́ disturb mi, ẹ lọ fún. Tí wọ́n bá gbà yín fine, tí wọ́n bá gbà yín fine, ìyẹn ò ní pé kí ayé dúró àbí ìyẹn ò ní pé kí ayé má mú òdùn. So tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ ṣe nínú ọkàn, bóyá model ni, bóyá ẹ fẹ́ ṣe banker ni, bóyá ẹ fẹ́ lọ sílé ìwé ẹ̀kọ́ gíga sí ni,
bóyá ẹ fẹ́ travel ni, bóyá ẹ fẹ́ lọ sí restaurant kan ni, ẹ need láti shine nítorí pé bóyá torí pé ẹ kọlà, because even gan ìgbà míì gan tèmi gan bá fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń múra ju àwọn ọ̀rẹ́ mi lọ, because mi ò fẹ́ kó dàbí pé tá bá débi tá à ń lọ tán wọ́n máa fi bóyá ìlà torí pé mo kọlà ó lè wò pé kí la expect, basic náà ló máa ṣe. I do more than the basic. Mi ò lè kọlà fọ́mọ bíbí inú mi. Ìdí tí mi ò fi lè kọlà fọ́mọ bíbí inú mi ni pé tí n bá ní pé bí mi ṣe ń build ra mi, tí mo ṣe ń dust bully látọ̀dọ̀ àwọn èèyàn sí mi, ṣé ọmọ mi náà ṣó máa lè ní power ẹ̀, ṣó máa lè ní ẹ̀mí láti dust ẹ̀bí mi ṣe ń dust? Because tí mi ṣe wà yìí, àìmọye ìgbà tí mo ti fẹ́ commit suicide, tí mo tẹ̀ ti fẹ́ para mi dànù lórí ọ̀rọ̀ ìlà yìí. Tí bá ní kí wá kọ ìlà fún ọmọ mi, òun lè má ní mind, òun tẹ̀lé má ní strength láti gbé like dúró débi tí mo dé yìí, òun lè tún wá fragile ju èmi lọ. Mi ò lè kọlà fún ọmọ mi o. Ìdí ni pé mo ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa go through nǹkan tí mo go through ní kékeré mi, opportunities tí mo ti lose, tó yẹ kí n ti dé àwọn ibì kan tí màá máa fà sínú ayé ọmọ tó yẹ pé ó yẹ ṣe ń dàgbà bọ̀ tí kò tẹ̀ tí mọ̀ nǹkan tí future ní fún ni màá lọ kọlà fún. Mi ò fẹ́ kí ọmọ kan dìde láàárọ̀ jọ kó ṣépè fún èèyàn. Mi ò lè kọlà fún ọmọ mi. Ìlà ń ṣe nǹkan burúkú o. Àṣà ni ìlà. Ìlà gan nígbà míì, even the sin àwọn èèyàn ṣì ń kọ ìlà, ó kàn lójú ni. Ìlà ń ṣe nǹkan burúkú, nǹkan eré nílà. Ó kàn jẹ́ pé bí àwọn èèyàn, àwa ara wa, àwa Yorùbá ara wa, gbogbo wa, because ìlà táwọn wò yìí wọ́n ṣe fún Yorùbá nìkan kọ́ ló ń kọlà. Igbo ń kọlà, Hausa ń kọlà, like àwọn Delta ń kọlà, like different tribes. Ìlà kọ̀ ju àwọn míì nǹkan wá ibò èèyàn tó ń kan wá nìkan ó sì máa ń ké pé ó ń bully òun, ká máa ṣe èèyàn tó kọlà fún tẹ́ pé gbogbo ojú ẹ̀ wọ́n fi ìlà bo ojú ẹ̀ ni, nǹkan tó da ẹni ìlà. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà ní sàkání wa ni wọ́n ti sọ ìlà di nǹkan míì. Ìlà kíkọ sójú ṣì ń bẹ the same. Mo sì rí àwọn míì tó sì ń kọlà fọ́mọ wọn the same. Ìlà sójú ń gbà mí kò ń ṣe fún pé bóyá ọkọ̀ fẹ́ dédé kọlà fọ́mọ wọn. Ìlà kíkọ sójú ń gbà mí bóyá ọmọ yẹn ó máa ń ṣàìsàn, àbí tí àwọn traditional people tó bá máa sọ títí wọn, nítorí bí èmi báyìí oníṣẹ̀ṣe ni mí, tó bá ní pé àwọn oníṣẹ̀ṣe tó bá máa sọ pé ọmọ yìí ó ń sick, tó bá gbé tọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ, tó bá máa fún lágbo ṣe gbogbo ẹ̀ fún, wọ́n sì máa kọ ìlà, like ìlà táwọn máa kọ fún ó lè má jẹ́ ìlà gbàngbàngbà tó máa kọ fún wọn lójú, but mo ní àwọn ẹlòmíì tẹ́ pé tó máa kọ ìlà sí ìsàlẹ̀ ibi ẹnu wọn báyìí. Ìlà tó bá kọ sójú ẹlòmíì ó lè má jẹ́ fún àṣà o. Àwọn àbíkú ń kọlà sójú o. Èèyàn tí ọmọ kékeré tẹ́ pé kò tètè wu eyín àbí kò tètè sọ̀rọ̀, wọ́n máa ń kọlà sí wọn lẹ́nu o. So ìlà kò ń ṣe nǹkan tẹ́ pé wọ́n kò lè parun. Sí ìgànsẹ̀ ó ní country àwọn ìlú míì wọ́n sì ń kọlà fún àwọn ọmọ wọn nítorí kó bá lè dá ìra wọn mọ̀, kí ẹ̀gbọ́n kó má lọ fábùrò, kábùrò kó má lọ fẹ́gbọ́n, kó àbúrò má lọ lóyún fún ẹ̀gbọ́n, kí ẹ̀gbọ́n má lọ kí àbúrò mọ́lẹ̀. So the sin wọ́n sì ń kọlà fúnra wọn. Even tí wọ́n bá kọlà fúnra wọn, wọ́n á fi sàmì síra wọn lára. So ìlà yẹn kò lè parun.
inú mi dùn pé mo kọlà. Ìgbà tí inú mi ò kí ń dùn ni tí n bá rí àwọn èèyàn tí wọ́n fi ìlà mi bú mi ò jalè, mi ò pààyàn, ìlà ni mo kọ sẹ́kẹ̀. Ìlà tí mo dẹ̀ kọ sẹ́kẹ̀ yìí, àwọn èèyàn bàbá mi tó jù mí lọ tí wọ́n ti kú, tí wọ́n ti papòdà, àwọn náà kọ ìlà náà. Ìlà tí mo dẹ̀ kọ sójú mi yìí kò ń ṣe pé bóyá bó ṣe ń ṣe ní ìdílé wa ni, rárá o. First obìnrin àkọ́kọ́, ọkùnrin àkọ́kọ́, àkọ́bí àti obìnrin àkọ́bí ní ìdílé bàbá ló máa ń kọ àwọn ìlà báyìí. Ṣùgbọ́n látara pé ọmọ àlè ni ẹ́, ọmọ bàbá mi ọmọ àlè ni wọ, ìyá rẹ̀ bàbá mi kọ́ ni ìyá rẹ̀ bí ọ fún, ni bàbá mi ṣe ní òkè tó bá ti jẹ́ báyẹn gbogbo ọmọ mi pátá kó máa kọlà fún wọn ní ìlà tèmi fi dé pé mo dẹni tí wọ́n kọlà fún. Kò ń múnú mi bàjẹ́ o, but ìgbà tó máa múnú mi bàjẹ́ ni tí n bá rí àwọn èèyàn tó bá fi ìlà mi bú mi. Mo really ní ìdojúkọ báyìí náà. Kódà àwọn ọkùnrin tí mo ti mọ̀ tí wọ́n ti kẹnu sí mi pé àwọn fẹ́ fẹ́ mi, bóyá àwọn fẹ́ bá mi ní relationship kan bẹ́ẹ̀, wọ́n máa ń wá nítorí ìlà mi ni. Wọ́n máa ní àwọn nífẹ̀ẹ́ mi, kódà ìlà mi ló attract àwọn sí mi. Kódà ń gbà mí gan máa wò pé ṣé bàbá tó kọlà fún mi ṣé ó fi attraction sí mi, torí kò yé mi. Tẹ́lẹ̀ bá máa wí ìlà ló attract sí mi, tẹ́lẹ̀ bá máa wí ìlà ẹ̀ ló attract sí mi. Kódà wọ́n ò fẹ́ ok ńgbà tó bojú mi jẹ́ tán wọ́n tún wá fi attraction sí láti máa wọ́ ọkùnrin oríṣiríṣi sí mi. So kò really fún mi ní challenges náà, but àwọn ọkùnrin míì náà tí wọ́n mọ̀ mí, ìmíì tó bá meet me for the first time tó bá ní okay send your picture, tí n bá send ẹ̀ tó bá rí pé mo kọlà, you have tribal mark, tí n bá ní yes, man okay, báwọn àjíjọ́ kejì kò ní send message mọ́. So èmi tún rí as nǹkan tó yẹ pé ó fi ń jẹ́ kí n mọ èèyàn tó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn àti èèyàn tó kàn fẹ́ wá tó kàn fẹ́ lọ. So mo máa nífẹ̀ẹ́ láti bá Mr. Kunle Afolayan. I would love to model for his brand, his clothing brand. That's Ire clothing, because they are promoting our culture, mostly Adire. And I would also love to work with Belinda, the Baidu, and Toyin Abraham. I want to create a platform whereby our young models, young aspiring models to work on that has tribal marks, kó lè jáde, kí wọ́n lè fi ìlà wọn, kó lè fi yangàn láwùjọ. Mo dẹ̀ fẹ́ create platform tó jẹ́ wípé tí àwọn òṣèré láti òkè òkun àbí àwọn model láti òkè òkun wọ́n lè máa invite àwa models with tribal mark láti máa parapọ̀ bá wọn ṣiṣẹ́. Nǹkan tí mo máa sọ fún gbogbo àwọn èèyàn tó bá ń wò mí àti àwọn
àwọn èèyàn àti àwọn ọ̀dọ́, nǹkan tí mo máa sọ fún àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn tó bá kọ ìlà kan wò mí pátápátá ni pé kí wọ́n má rora wọn pin, wọ́n má wò pé torí pé àwọn ti kọlà àwọn ò lè ṣe àwọn kankan míì tí àwọn tí ò kọlà ń ṣe. Let them go beyond the tribal mark. Go for your dreams. Ẹ má dúró sójú kan pé torí pé mo kọlà mi ò lè ṣe nǹkan. No. Ẹ gbàdúrà. Tẹ́ bá ń gbàdúrà, tẹ́ dẹ̀ ń ṣiṣẹ́, tẹ́ dẹ̀ ń ṣe nǹkan tó yẹ pé ó wá látọkàn yín, tẹ́ bá ń fi effort sí, ó máa gún régé láṣẹ Èdùmàrè.